Kábíyèsí o, ọba àwọ̀adé, ọba Aláàfin Ọ̀yọ́, ikú bàbá yèyé, kádé pẹ́ lórí, kí bàtà pẹ́ lẹ́sẹ̀, kẹṣin ọba ó jókòó pẹ́, kí ìrùkẹ̀rẹ̀ ó dábẹ́rẹ́ kábíyèsí, àrọ̀bàfin lọba ń pa nítorí yín fín o. Àmọ́ kábíyèsí, ṣé kìí ṣe wípé àrẹ̀dá kan tó gbin oró sí yín nínú wípé ọba ló fẹ́ jẹ yìí o ò gbọ́dọ̀ gbà nígbà tẹ́ ẹ fẹ́ jọba? Ṣé kìí ṣe wípé ẹ̀ ń bọ̀ ẹ ti ní sínú wípé tipátipá la fi fẹ́ràn Ṣàngó? Láyé ọjọ́ òní kábíyèsí o, ọmọlúàbí ni Yorùbá, àpọ́nlé la fi ń yẹ́ra ẹni sí. Lóòótọ́ b'Aláàfin bá wọ níkà, ó mọ ẹgbẹ́ baba ńlá baba ẹni tó ń ṣe, ṣùgbọ́n bù fún mi kí n bù fún ọ ní Yorùbá fi ń buyì fúnra wọn. Ó wá dàbí ẹni wípé ipò Aláàfin yẹn ẹ fẹ́ gbé sórí jù, ẹ fẹ́ gbé sókàn àyà jù. Aṣíwájú yìí tẹlẹ̀ báwọn, tìrẹ̀lẹ̀. You want to be respected, you will earn it. You don't force respect. Ṣé ẹ rò wípé Ọbásanjọ́, Olúṣẹ́gun, Àrẹ̀mú, Òkìkíọlá, the former president, ṣé ẹ rò pé wọ́n gọ̀ nígbà tán lọ dọ̀bálẹ̀ fún Ọọ̀ni of Ifẹ̀? Wọ́n mọ̀ pé nítọjọ́ orí àwọn iṣẹ́ ẹgbẹ́ bàbá wa Ọọ̀ni Ọ̀jájá kábíyèsí o. Àmọ́ ẹ wá máa wo Ọ̀jájá, gbogbo ibi tó bá ti rí bàbá Olúṣẹ́gun Àrẹ̀mú Ọbásanjọ́, bí bàbá bá ti ń bọ̀ lọ́ọ̀kan l'Ọ̀jájá ti dìde, bàbá kó tó di pé bàbá délẹ̀ lọ ni ó ti gbé. N tó ń pè lápọ̀nlé nìyẹn. Ẹ rántí ọjọ́ tí King Sunny Adé àgbàlagbà tó dọ̀bálẹ̀ tán níwájú yín, tó dọ̀bálẹ̀ fún yín, gbogbo wa la rí fídíò yẹn. Ṣe lẹ jókòó báyìí tẹ́ ẹ fẹ̀, ó hàn nínú ìjókòó yín gan, tẹ́ ẹ̀ ń jùrù kẹ̀sí, ẹ̀ tí ẹ̀ pọ́n wọn lé, kẹ̀ tí ẹ̀ gbé wọn sókè pé bàbá ẹ dìde. Mébí ìlú èbó lẹ ti wá, ọ̀làjú díẹ̀, àṣà díẹ̀ la fi ń ṣayé nísìn. Ṣé ẹ mọ ohun tó ṣẹlẹ̀ sí bàbá Lámídì Ládọjà báyìí? Bí gbogbo èèyàn ṣe ń pọ́n wọn lé, bàbá gan dúró kí àwọn èèyàn ni. Ọjọ́ orí lẹ̀ bá rò ó, ṣé orí ìjókòó lẹ ti fẹ́ gba ọwọ́ ọba Ládọjà ni? Ṣé tọjọ́ orí ni àbí tipò? First class ọba ni wọ́n, first class ọba lẹ́yìn náà. Ẹ má jẹ́ kọ́kàn máa embarrass yín, àwa fẹ́ràn yín, ẹ dẹ́nlẹ̀, ẹ jẹ́ á fi ìrẹ̀lẹ̀ ṣe é. Èèyàn kan yìí fi agídí àti dandan sọ wípé kí ará ayé respect òun o, ìkórìíra àti kán pààyàn tí àti ìsọnù ló máa gbẹ̀yìn ẹ̀. Kábíyèsí, ẹ fi ìrẹ̀lẹ̀ kún, ayé fẹ́ yín, first class ọba ni yín, àmọ́ ẹ fi ìrẹ̀lẹ̀ kún, kẹ́ wá wo bí ó ṣe yẹ yín, tí gbogbo ayé ò mọ ṣùgbà yí yín ká. Àtijọ́ àbí ogun mélòó lọ bá ṣí ní ìsìn tó bá já àtijọ́ ní báyìí? Ìpèníjà rèé. Bọ́ba Ràṣídì Ládọjà kábíyèsí tiwa Olúbàdàn of Ìbàdàn, bí wọ́n ṣe gbọ́wọ́ yín báyìí, ẹnìkan ṣígun kan lọ rè jà lúbàdàn lógun tàbí kó dogun. Kò sí irú rẹ̀ mọ́. Ìyẹn lẹ fi máa mọ̀ pé ọ̀làjú ti wà. Ẹ sì mẹ̀jọ kábíyèsí, ẹ calm down kábíyèsí o. Mi ì ṣó gbogbo design ta ní tán, ẹ mọ̀ pé mo ṣe ṣó ẹ̀ lọ ní kọ́sítọ́mà dé, mi ì tí ì ṣó àwọn design tán, fìlà pọ̀ ó yapa. Ṣẹ́yí torí mi yìí, èmi ò mọ̀ wá, èmi like design fìlà yìí because ó gbá ski, ó mú yes. That is why tó fi jẹ́ pé òun mo máa ń lò jù. Mo wá ní kọ́lọ́kọ́lọ́ lóríṣiríṣi. Tomato red ẹ̀ gan wà, mo ṣẹ̀ṣẹ̀ rí ni pé tomato red ẹ̀ wà. So kọ́lọ́kọ́lọ́ ẹ̀ wà lóríṣiríṣi. Mo sọ fún yín pé mo ra fìlà yìí tó pọ̀ gan tí mo kó wọlé. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń patronize, ẹ̀yin tẹ́ ti rà bẹ́ẹ̀, ojú òní tí mi ní wá yín tí ẹ ṣe gan. Gbogbo ẹ̀yin tẹ́ ń bá mi rajà, ẹ̀ ní mo bójú ọmọ. Ìbànújẹ́ kéré ó tóbi kò ní ṣẹlẹ̀ sí yín.
àwọn ọmọ yóò dẹ̀ nílò ológo àná lágbára Ọlọ́run. Fáǹfààní èyí tẹ́ bá ti patronize tẹ́ ẹ̀ wò pé kí ni Lady K ń tà, gbogbo lòwò ní Lady K African Store. Ẹ̀yin tẹ́ bá fẹ́ wá sí Lady K African Store ẹ máa bọ̀ wá sí 76 Wentworth Street, 76 Wentworth Street ní kẹ́ máa bọ̀ wá. Ẹ̀yin tẹ́ bá wá lè wá ẹ place order yín online, website wa ti wà available, website wa ti ń ṣiṣẹ́ but kò tí ì sí gbogbo nǹkan ta ní store ibẹ̀, kò easy àti upload sí website kò easy o. But ẹ̀yin tẹ́ bá fẹ́ lọ view website wa bóyá lè rí nǹkan tẹ́ máa rà ńbẹ̀, ẹ lọ sí www.ladykafricanstore, www.ladykafricanstore, www.ladykafricanstore. So bó ṣe jẹ́ ní www.ladykafricanstore òun ni website wa. Ẹ lè rajà níbẹ̀, lè sanwó síbẹ̀. Tẹ́ bá ṣe sanwó síbẹ̀, okay, thank you for coming. See you next time. Customer yẹn káàbọ̀ ṣẹ̀ṣẹ̀ dé ni. Òye mọ̀ èyí náà mọ̀ràn lóyìnbó. Wọ́n máa pè ní online. Tó bá ti ní nǹkan tó fẹ́ báyìí wọ́n ní wá. And thank God, nǹkan ẹyọ kan ló béèrè. Ìgbà tó dé báyìí so many things. Kódà ó ra chicken. Ó wò pé wow. So you have so many things here. Ó wà bí o. Ó rà lóríṣiríṣi. Ká ní nǹkan ẹyọ kan tó béèrè yẹn kí ní kò sí ni. Kò ní wá. Débi tó wá ra nǹkan oríṣi mẹ́fà. Kódà ó tún ra àwọn nǹkan mí gan tó tún lòun máa padà wá rà. So ẹ̀yin tẹ́ bá fẹ́ patronize mi máa bọ̀ wá sí store mi. Ẹ̀yin tẹ́ bá dẹ̀ fẹ́ wá ẹ pè mí online, mo wà available. Torútorú lèmi máa fi dá customer lóhùn. Ẹ pè mí lóhùn máa dá yín lóhùn. Nǹkan tẹ́ bá fẹ́ máa fún yín ní price ẹ̀. Tí bá dé ṣọ́ọ̀bù ọjọ́ kejì máa pè yín àjọṣe fídíò call, máa dẹ̀ fi hàn yín. Ẹ mú nǹkan tí ẹ bá fẹ́, máa dẹ̀ bá yín send any country, máa bá yín send bó tẹ̀ jẹ́ pé àwọn oní post wọ́n ṣe bí oní Tesco, but kò sí ohun tó le tí ò kí ń dẹ̀rọ̀, gbogbo náà lágbára Ọlọ́run máa ká. So ẹ pè mí kẹ́ wá rajà. Bákan náà mo dẹ̀ ní ginger herbs. Ginger herbs tó bá jẹ́ kẹ́ máa look fresh, kẹ́ máa look sexy. Owó nìyí. Ginger herbs yìí dáa. Ṣẹ́rí ẹ̀yin tẹ́ bá ti lo cream tí cream ò ń ṣiṣẹ́ lára yín, abẹ́ ti lóríṣiríṣi kò bá yín lára mu, ẹ try láti máa mu ginger. Ó máa tún gbogbo ara yín ṣe láti inú wá. Gbogbo àwọn disease, àìsàn, gbogbo àwọn nǹkan kùdìẹ̀kùdìẹ̀ yẹn ó máa bá yín flush gbogbo ẹ̀ jáde. Ẹ máa look sexy, ẹ máa look fine. Òun nìyí. Kò sí country tí mi ò lè send ẹ̀ sí. Ẹ má dẹ̀ gbàgbé pé gbogbo ẹ̀yin tẹ́ wà l'Amẹ́ríkà tẹ́ bá rajà lọ́wọ́ mi ẹ̀ ní sanwó shipping, but ẹ gbọ́dọ̀ rajà tó ṣe díẹ̀. Tẹ́ bá rẹ eléyìí nìkan sìn kò lè pay mi láti ship ẹ̀. Pẹ̀lú gbogbo rògbòdìyàn tó tiẹ̀ wá ní Amẹ́ríkà yẹn kò lè pay mi láti ship eléyìí nìkan. So èèyàn tó bá fẹ́ rẹ eléyìí nìkan sì máa sọ pé kò sí ni. Àfi tẹ́ bá rajà mọ́ kí ṣe kó dandan kọjá yẹn pọ̀. But tọ́jà yìí bá ti lè ń wọ bíi $60-70 upward, máa bá yín ship ẹ̀. But tẹ́ bá mọ̀ pé ẹ̀sẹ̀ ẹyọ̀kan tẹ́ fẹ́ ní dandan ẹ ship ẹ̀ fún ara yín. Ẹ máa ship ẹ̀ fún ara yín. Kódà tẹ́ bá ra fìlà mẹ́ta ọ̀fẹ́ ni shipping, kò bówó dé, ọ̀fẹ́ ni. So ẹ pè mí kẹ́ wá rajà. Àwọn ẹja wà, chicken wà. Nígbà tóun náà rí freezer tó rí fresh chicken tó fresh, ó ní wow, this is the type of chicken I love. Kíákíá ló ra chicken. So mo láwọn fine turkey, àwọn turkey tó wà pa gidi ó wà available. Àti ògúfe tó dùn tó yẹ pé ògúfe aláwọ̀. Àtijọ́ tí mo ti dé Canada mi ì tí ì rí ògúfe aláwọ̀ tó dùn bí ògúfe tí mò ń tà. Ọlọ́run alààyè gbọ́. Ògúfe tí mò ń tà, ògúfe aláwọ̀ tó dùn, ògúfe sísun, ó dùn dáadáa, ó dẹ̀ lọ́ra, kì í ṣe àwọn ẹran tẹ́ máa jẹ tó máa ṣe ṣàkìtì òṣì lẹ́nu. Bọ́dẹ̀lù Canada yẹn wọ́n sún mi jíjẹ pé no, but now better meat ó wà ní Lady K African Store. Bó dẹ̀ jẹ́ ẹran màálù náà ni ó wà ń bíbà. Anything tẹ́ bá ti fẹ́ ẹ máa bọ̀ wá, bó jẹ́ iṣu ni, bó jẹ́ gègé bread, gbogbo ẹ̀ ló wà ń bíbà. Kò sí nǹkan tẹ́ fẹ́ tí ẹ̀ ní mi ní Lady K African Store. Bó jẹ́ ẹ̀gúsí ni ẹ máa bọ̀. Ẹ̀gúsí wà, gbogbo ẹ̀ ló wà available. Ẹ máa bọ̀ wá. Ẹja gbígbẹ ó wà, aṣọ, fìlà, scarf, gbogbo ẹ̀, àbólíkí, toothbrush, bafi soap, body cream, àwọn spiritual products. Àwọn spiritual products yìí wà. Ẹ tọ́jú ara yín o. Kò ṣe é dúró wò ó lọ́rọ̀ ayé. Ẹ tọ́jú ara yín. Ẹ jẹ́ àtọ́jú ara wa, ẹ jẹ́ àdíra o.
ẹ jẹ́ àdìrà o, ẹ jẹ́ àdìrà ojú òní tí wá o. Ìjì 2026 ìjì ìbànújẹ́, ìjì ẹkún, ìjì wàhálà kò ní já wá lórúkọ Jésù o. Ẹ bá mi subscribe sí YouTube channel mi, kẹ́ bá mi tọ notification bell. Ẹ ṣé gan, ó dàbọ̀.